ọ̀rọ̀ ta lọ́lọ́run ṣe rí nǹkan tí ò jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ ni wípé mi ò ń fẹ́ bá wọn dá sí ọ̀rọ̀ tó bá jọmọ́ ìjà ẹ̀sìn ìdí dẹ̀ rèé mo rí wípé kò mú làákàyè dání àfi tá a bá fẹ́ parọ́ tanra wa gbogbo ẹ̀sìn láyé àti Hindu àti ẹni tó ń bọ òrùn àti ẹni tó ń pe Jésù àti ẹni tó gbàgbọ́ nínú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti onífá àti ológun àti oníṣàngó ẹ má jà fàbòsí sí kò sí tí ó gbàgbọ́ wípé ọlọ́run wà tí gbogbo wa lọ tá a bá bọ̀ àní ọlọ́run orúkọ tá à ń pè àwọn kan ní Allah àwọn kan ní ọlọ́run àwọn kan ní olódùmarè àwọn kan ní oríṣiríṣi àwọn kan ní chukwu now ẹni tí oníkálukú tó ń jọ́sìn tí wọ́n gbà gẹ́gẹ́ bí oníṣẹ́ tí ọlọ́run rán sí wọn ló yàtọ̀ àwọn kìrìsìtẹ́nì ní Jésù lọ́mọ ọlọ́run àwọn mùsùlùmí ní Allah lọ́lọ́run wípé òjíṣẹ́ ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn oníṣàngó ní bó ti lágbára ó lágbára iná ó lágbára àrá pé ìránṣẹ́ olódùmarè kan ni àwọn ológun ní ọlọ́run fún lẹ́bù ó gbójú ó ṣe ìránṣẹ́ olódùmarè ni àwọn onífá sọ wípé Ọ̀rúnmìlà ìránṣẹ́ olódùmarè ni bí mo ṣe rí ni mò ń sọ yóò now it now takes a personal conviction láti mú kan wípé eléyìí ló máa jẹ́ ọ̀nà bí èmi ṣe rí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òótọ́ ló ń sọ tán bá dẹ̀ bèrè lọ́wọ́ mi pé ìdí wo ni mo fi gbà pé òótọ́ ló sọ màá báàkẹ́ nínú hadith màá báàkẹ́ nínú Quran tí àwọn Christian bá fẹ́ sọ̀rọ̀ tán bá ní Jésù lọ́mọ Ọlọ́run tán bá ní kán sọ̀rọ̀ wọ́n á sọ ìdí bó ṣe jẹ́ nínú Bíbélì nínú ṣòtìyé bẹ́ẹ̀ náà làwọn oníṣàngó àwọn onífá now it will now be very stupid of me kí n fẹ́ fi ọ̀nà Islam hàn yàn wípé ọ̀nà yìí ló dá o ntọ́lọ́ ní ká mọ̀ ṣe rè o kí n wá mú ìbọn kí n mú ìdà dání kí n ní dandan o gbọ́dọ̀ gbà ò ní gbọ́ tèmi ẹ̀sìn wa gan sọ wípé ẹ má bú ẹ̀sìn wọn kó má bàa bú tiyín àbí kó ní tó ń polongo Jésù kan wá dé kó wá ní bọ́ọ̀ bá gba Jésù màá pe iná Èlíjà lé ọ lórí yóò sì ju ọ̀run ṣé màá gbà àbí kó ní Ṣàngó sọ wípé òun fara pa mí kó ní àfi tí mo bá gba Jésù Ṣàngó àwọn ṣé mo pé mi ní gbà ohun tí gbogbo yín ṣe lórí social media nìyẹn àti mùsùlùmí àtẹlẹbọ ohun tẹ́ ń ṣe nìyẹn you people are not making any impact you are just being stupid I don't give a hoot whether àgbà àfáà ni ẹ whether o ti ń ṣe Islam kí n tó dé àbí o ti ń ṣe ẹbọ kan tó bí baba ńlá baba mi once tẹ́ ẹ ti lè ṣe comparative debate kẹ́ sọ̀rọ̀ ẹ dílì kẹ́ convince àwọn èèyàn ẹlẹ́dìlì tó jẹ́ èpè èébú lẹ́jọ́ ń búra yín tẹ́ wá sọ di content orí yín ò pé none of you is worthy of being emulated or pé kán support èèyàn kan nínú yín both Muslims or ẹlẹ́bọ I don't know who started it but whoever started it or whoever gave response you people are just being stupid ẹ ti wá sórí wọ́n ti wá sórí àwọn oníṣẹ̀ṣe ti wá sórí page mi several times láti wá poke mi some will write stupid comment some will write ànábì bá ọmọ ọdún mẹ́jọ sùn some will write Allah lágbára ju ẹbí paracetamol lágbára ju Allah lọ what I do is to block them because I know it's not about my religion it's about poking me for me to get angry kí n wá bọ́ síta wọ́n sì bá ti bọ́ síta ẹni tó fẹ́ di blogger ẹni tó fẹ́ di speaker tó fẹ́ popular ó mọ̀ wípé Mewolaka is a name tó fi lè trend tí n bá fún lésì opportunity dé fún òun náà set ring light á fún mi lésì ẹ̀ máa gbé èsì ọ̀rọ̀ fún Bello èsì ọ̀rọ̀ fún Mewolaka èsì ọ̀rọ̀ fún Adífálà èsì ọ̀rọ̀ fún Akéwùgbà dọ́là then we make mess of everything we now distract ourselves from the main point convincing people about Allah so àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe tẹ̀ ń jà orí yín ni òjọ pé now about Tani Ọlọ́run mo fẹ́ kíkiní kan yé wa sórí mo rí àwọn speaker ẹlẹgbẹ́ mi tó jẹ́ wípé mo hold in high esteem tí mo dẹ̀ mọ̀ pé wọn kì í wà bias ọlọ́pọlọ pípé ni wọ́n tí wọ́n ń sọ̀rọ̀ tán take sides mo wá wò pé bóyá ohun tó ń ṣẹlẹ̀ òye wọn probably they were misinformed ohun tó ṣẹlẹ̀ sí Tani Ọlọ́run Muslim kọ́ ló wá arrest Tani Ọlọ́run I want us to get that thing clear ó bu ọba Ìlọrin ká ní ayé àtijọ́ ìjọba yìí oníṣẹ̀ṣe gan máa ń sọ wípé ká gbé àwọn ọba wa lárugẹ ká ní ayé àtijọ́ ni ọba á pàṣẹ wípé kán lọ gbé wá kán jẹ ilé ẹ̀ kán jẹ ibi ẹ̀rùn ṣùgbọ́n ayé ti da ayé òfin ọba kankan ò lè lo agbára mọ́ bí kò ṣe kó gba ọ̀nà òfin court wọ́n ti invite court ló give arrest ló order warrant of arrest pé kí wọ́n lọ arrest ẹ̀ now kò possible ṣé àwọn ọlọ́pàá tẹ́ fẹ́ máa bú ọlọ́pàá are not stupid mo máa ń sọ I don't know why Nigerians hate policemen mi ní bad experience pẹ̀lú ọlọ́pàá rí ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n rí probably bóyá torí pé mo máa ń respect wọn mi rí wọn bí ọ̀tá mi
ọlọ́pàá ò stupid o, kò ṣeé ṣe kí ọlọ́pàá kúrò ní Ìlọrin kó fẹ́ lọ gbéyàn ní Ìbàdàn kó má kọ́kọ́ report sí the nearest police station ní àdúgbò ibi tán ti fẹ́ lọ gbéyàn. Wọ́n á report, wọ́n á rí ọ̀gá abẹ, wọ́n á fi petition or whatever láti fi hàn wípé àwọn wá sí ìlú yín, wọ́n dẹ̀ máa yan èèyàn kan tẹ̀lé wọn láti tẹ̀lé wọn. Now olóyè Ìgbòho tó dá sí kò dá sí nítorí pé ó fẹ́ obstruct iṣẹ́ ọlọ́pàá, get that straight. Ó pe CP nítorí ó rí pé kinní yẹn ti fẹ́ di wàhálà. Tó bá dẹ̀ di wàhálà tí abẹ́rẹ́ ọlọ́pàá tó bínú tó bá yin ìbọn wípé kò sí àwọn èèyàn èwe tó bá lọ pààyàn á di wàhálà. Now ara òfin ọlọ́pàá ni wípé even kò rí apànìyàn báyìí tó o bá rí wípé arresting that person, kò rí amúrọ̀bà kò rí pé arresting that person at that particular moment ó máa injure innocent tàbí kí ó mú ẹ̀mí innocent person ní area yẹn lọ pé kò safe fún innocent. Ara òfin wọn ni pé let the thief or the killer or the amúrọ̀bà escape at that moment to save the lives of the innocent around. Then wọ́n náà láti mú ní ọjọ́ mi ní tó ṣẹlẹ̀ ńbẹ̀ nìyẹn. CCP bá ọ̀dà àwọn wípé kan stand down kan kúrò ńbẹ̀. Wọn ò fẹ́ kó di húlà bàálù kó wá di wípé èèyàn lálá fẹ́ gbé ẹ̀mí tún sọnù níbi tí wọ́n ti ń struggle pẹ̀lú ọlọ́pàá. Tó bá jẹ́ kóòtù ló give order fún arrest ẹ̀, orin Òbésèré ló wá sí ọkàn mi. Máa ń lálẹ́ wú ẹ̀ tí n kò láṣọ ẹ̀ ẹni tó ọlọ́pàá gbé tó lóhun ò gbá horo òun ò gbá kọ̀rọ̀. Kò ṣáà ti dé station ni o, kò yé sunkún rojọ́, kò ṣáà ti dé station ni à, kò ti dé station ni, kò lè escape ẹ̀. Wọ́n máa wá ọ̀nà míì ní tùbí láti gbé ni. Individual ó ní right láti sọ̀rọ̀. Individual náà ní right, ìbá jẹ́ pastor, ìbá jẹ́ chief imam, ìbá jẹ́ olórí aláwo, láti defend ààrẹ, láti protect dignity ẹ̀, láti seek court kó má fi òfin sí ọwọ́ ààrẹ. That is ó lè bú mi báyìí kó sọ wípé ṣèbí alájà ló pe rẹ̀ ó ṣe fìjà fọlọ́ọ̀jà. Irọ́ o, tó bá bú mi máa bú tèmi, tí mi bá lè bú tèmi máa pe agbófinró kó bá mi dá sí. Tó o lè gbá mi létí kò ní ìfìjà fọlọ́ọ̀jà, tí mi bá lè lù ẹ́ máa pe ẹni tó jù ẹ́ lọ tó máa lù ẹ́. So lè máa ṣe nǹkan tí ò dákẹ́ fọlọ́ọ̀ nǹkan yàn lọ́rùn. So eléyìí ò ń ṣe ọ̀rọ̀ mùsùlùmí àti oníṣẹ̀ṣe, it's about insulting a king of a particular state. Àwọn aráàlú ò ní dákẹ́, wọ́n bú bàbá ẹ ọlọ́jọ́ ikú ẹ ó ti pé ó mọ̀ ó kàn fẹ́ yẹ ni. So bó ṣe jẹ́ nìyẹn. Bọ́ lórí ìjà ẹ̀sìn tí o bá ti bú mi, blocking ló jẹ́ mi. I won't engage you because I won't be as stupid as you. Torí mo mọ̀ wípé engagement ló fẹ́. Wanna be bloggers. Àti ẹ̀yin tẹ́ ń bú yàn nínú Islam tẹ́ ń bú oníṣẹ̀ṣe àti oníṣẹ̀ṣe tó ń bú yín, ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ Kùránì yín, kì í kírun. Ẹ̀yin oníṣẹ̀ṣe náà tẹ́lẹ̀ ń bú yàn, lè ráwọn àgbà oníṣẹ̀ṣe tó ń mú àṣírí tí àṣírí ayéyé kí wọ́n bọ́ síta kásẹ̀tì ringlet kan máa bú yàn. Ẹ̀yin sẹ́ẹ̀tì méjèèjì aláriwo of Africa lásán nìyí. So I see you as unserious people. Kò sí bẹ́ẹ̀ ṣe dàgbà tó, kò sí bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀ nímọ̀ ẹ̀sìn tó. You people are just being silly. That is my submission. Màálà lè wú ẹ̀ tí n kò láṣẹ ẹni tí ọlọ́pàá gé lọ́lọ́wọ́ ọ̀gá oró òun ọ̀gá kọ̀rọ̀. Kò ṣáà ti dé station ní o, kò yẹ sukúrò ọjà kò ṣáà ti dé station ní à. Ṣé wàá lọ hajj mi kàn tí ó fún yín ní discount báyọ̀. O bá state lọ international ni ó ní 8.5 million péré ló máa gbà lọ́wọ́ ẹ̀ tó bá ti sọ pé látọ̀dọ̀ Mewolaka lóhun ti wá 2 weeks ti fẹ́ pé báyìí o slot 20 péré ló fún wa tètè wọ́n ní kó gbogbo owó yẹn wá tètè lọ make your registration hajj mi court tó o bá ti bá wọn lọ wàá ṣẹṣẹ́ ẹ pé ẹ̀sìn ayé ẹ wọ́n ń sọ oníjàgídíjàgan ẹ̀sìn wọ́n ń ṣe alákatakítí ẹ̀sìn wọ́n á ṣe ní ọ̀nà láàlà tí ẹ̀sìn ẹ tó fi máa ṣe ìtẹ́wọ́gbà. Ẹ má gbàgbé October umrah, December umrah àti Ramadan umrah pẹ̀lú hajj 2027. Ẹ má gbàgbé September 27 ní nákọ̀ ló máa close gbogbo registration fún hajj tètè pé hajj mi kan. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ODUA TV Watch, don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.